àlàáfíà mo bá yín láàárọ̀ yìí kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà ló dé sétí ìgbọ́ yín o. Ó mà tójọ́ mẹ́ta. Ẹkú àtijọ́ ṣe dandan ni. Ẹkú àtijọ́ ṣe dandan ni. Ṣàlàáfíà lẹ́wà gbogbo lè ń kọ́ o. Ṣàlàáfíà mo bá yín. Àwọn dádì àti mọ́mì ńkọ́. Ẹ wo tójọ́ mẹ́ta ẹ̀ ní bínú. Òkè tí bínú òjẹ́ arítọ̀hún kó lè dáná là ń bá káàkiri. Orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ máa tẹ̀ síwájú. Ayé wa ò ní pómúlúṣú o. Ní rínánú kànga àfomi. Ẹ̀kọ́ àtijọ́ ṣe dáadáa ni. Ẹkú àtijọ́ ṣe dandan ni. Àlàáfíà lẹ́wà gbogbo lè ń kọ́ o. Tó bá rí bẹ́ẹ̀ mo fọwọ́ sọ̀yà mo ṣèlérí wípé látèní lọ kókó inú ìwé ìròyìn á máa tẹ̀síwájú. Ẹ̀mí náà ẹ̀ máa fàdúrà ràn wá lọ́wọ́. Pé bàbá ti ń lò ó kó máa dùn. Orúkọ mi ò pé méjì, Ọ̀túnba kò gbélégbè ni mò ń jẹ́ lẹ́ńbẹ̀ yẹn èmi àti K1 the ultimate ńlá jọ bẹ̀rẹ̀ ètò padà lénìí pé ẹ̀kọ́ àtijọ́ o. Kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà á máa gbé díẹ̀ wò lórílẹ̀‐èdè táwa wà yìí ìlú Amẹ́ríkà la wà ìlú Dallas ń bí tá a ti ń rọ̀ bí òjò bàbá ti wá kò ń bẹ̀ á wá tún orílẹ̀‐èdè Nàìjà lọ orílẹ̀‐èdè tó dáa jù gbogbo àgbáyé. Kí ni kókó tá a rí láàárọ̀ yìí lórílẹ̀‐èdè Amẹ́ríkà? Àwọn olówó àti ọlọ́rọ̀ ló yẹ kí wọ́n máa san owó orí tó pọ̀ jùlọ lórílẹ̀‐èdè Amẹ́ríkà báyìí Grandpa Joe Biden àti Nancy Pelosi alukoro àgbà fún àwọn aṣòfin ló sọ bẹ́ẹ̀. Ó ní ẹ wò ó lọ́wọ́ tí mo wà yìí àwọn olówó àti àwọn ọlọ́rọ̀ ni wọ́n máa san owó orí tó pọ̀ jùlọ ìyẹn tá a mọ̀ sí táàsì pàápàá jùlọ in tó wà níwájú mi tí mo fẹ́ ṣe láàrin ọdún 4 àbí 8 tí mo fẹ́ lò yìí pọ̀ mo dẹ̀ nílò owó orí tó pọ̀ sí. Ẹ rántí wípé ìjọba tó kọjá ńṣe làwọn gé owó àwọn ọlọ́rọ̀ ó gé kù olówó orí wọn ò gbọ́dọ̀ pọ̀ jù ẹ wá jẹ́ kí gbogbo wa máa san iye kan náà àmọ́ ẹ wò ó mo ti rí ẹ wò báyìí owó orí tí àwọn ọlọ́rọ̀ àti àwọn olówó á máa san á pọ̀ jaburata ju àwa mẹ̀kúnnù báyìí lọ. Grandpa K1 the ultimate ló dà bẹ́ẹ̀. Inú ìwé CNN ni mo ti bá pàdé láàárọ̀ yìí níbi tí ẹ̀yẹn gómìnà ìpínlẹ̀ Texas ìyẹn gómìnà Abbott ó ní gbogbo yín pátá lẹ ti láǹfààní láti ra ìbọn àti láti gbé ìbọn sábẹ́ aṣọ yín láì gba ìwé òfin kankan bó ti wù kó kéré mọ́. Gómìnà ìpínlẹ̀ Texas yẹn gómìnà Abbott ló sọ ó ní ẹ wò ó mo ti ṣí gbogbo yín lẹ̀kẹ́ ẹ máa rà bọ́n kẹ́ ẹ gbé sábẹ́ aṣọ yín bẹ́ẹ̀ bá rí nǹkan tó rí yín lójú àbẹ́rí nǹkan tó bà yín lẹ́rù abẹ́rẹ́ ẹnikẹ́ni tó wá halẹ̀ mọ́ yín lé tẹ̀rí wípé ẹ̀mí yín fẹ́ lọ sí ẹ̀yin náà ẹ fàbọn yọ kẹ́ ẹ yọ̀bọ̀n sókè tàùtàù ṣùgbọ́n látìgbà tí wọ́n ti tọwọ́ bọ̀ òfin yìí tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá máa ríṣẹ́ ṣe o èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ inú ìwé CNN tìlú Amẹ́ríkà mo ti rí láàárọ̀ yìí. Lóòótọ́ làwọn Taliban ni wọ́n ṣe yín lọ́ṣẹ́ àmọ́ èwo wá ní àwọn ọmọ tiwa tẹ́ ẹ rọ́ bọ́ǹbù lò àwọn ẹbí àwọn tí wọ́n fẹ̀mí bá lọ lórílẹ̀‐èdè Afghanistan lẹ́yìn ìgbà tí wọ́n rí wípé àwọn Afghanistan àwọn Taliban tí wọ́n ṣọṣẹ́ fáwọn ọmọ ogun orílẹ̀‐èdè Amẹ́ríkà tí wọ́n sì pa ọ̀pọ̀lọpọ̀ wọn níbi tí wọ́n ti ń ṣàánú inú bá bí Grandpa Joe Biden ló bá ní ẹ wọlé tọ̀ wọ́n lọ ẹ ṣe wọ́n lọ́ṣẹ́ ìgbà tán máa ju bọ́ǹbù ẹni tán lépa wọ́n pa lóòótọ́ àmọ́ lóòótọ́ wọ́n ní ọmọ Afghanistan bíi 10 ló tún fara káásá àwọn ẹbí wọn bá ní tẹ́ ẹ ti wá sọ pẹ́yìn náà rí bí àṣìṣe ni tó bá rí bẹ́ẹ̀ àwa náà fẹ́ gbé yín lọ ilé ẹjọ́ àwọn ẹbí àwọn ará tí wọ́n fara káásá yìí ni wọ́n sọ bẹ́ẹ̀ o inú ìwé ABC Amẹ́ríkà mo ti rí láàárọ̀ yìí. ẹ wò ó tá a bá ní ká máa gbóni yín lọ bẹ́ẹ̀ yẹn bí ara máa ká kó níwèé ìròyìn mọ́ ṣùgbọ́n jẹ́ àtẹ̀ síwájú
àjàkálẹ̀ àrùn covid-19 sì ń gbilẹ̀ sí nílùú Amẹ́ríkà. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé látìgbà tí àjàkálẹ̀ àrùn yìí ti bẹ̀rẹ̀ nìkan bí oṣù mélòó kan sẹ́yìn ó tiẹ̀ wá káwọ́rọ̀ inú wa dùn, àmọ́ ó ti tún gbéra o. ajá tẹ́ẹ̀ni ẹ̀ ti gbéra, ó ti gbéra láwọn ìpínlẹ̀ kákàkiri débi wípé ilé ìwòsàn kò tiẹ̀ fẹ́ fààyè gba àwọn èèyàn mọ́. ó ti ń débi wípé bẹ́ẹ̀dì tó ń gbà àwọn alárùn sí ìyẹn àwọn aláìsàn ó mà ti ń tàn. àwọn abẹ́rẹ́ sí ní sọ fún grandpa Joe Biden, bàbá ẹ tún ṣe kinní yẹn lẹ́ẹ̀kan sí i, kí lẹ ṣe tá a fi kápá ìtẹ́lẹ̀ ẹ dákun ẹ tún ṣe lẹ́ẹ̀kan sí i. àdúrà táwa ń gbà nílé akoro tiwa ń bí, ìyẹn nílé agodo tiwa ń bí ni pé àrùn covid-19 kò mà ní wọlé tọ̀ yín wá ìṣàmì kẹ́ ẹ gbé tó ẹ̀mí ẹnìkan ló mọ̀. ẹ̀rí pa àti palùdà àti kíyín kújọ́ mẹ́ta àti wọnú ètò lọ nìyẹn. ìfẹ́ àdìbà fílẹ̀. eléyìí tí mo fẹ́ kà yìí grandpa ṣẹ́jú o. àwọn Yorùbá bọ̀ wọ́n ní oorun báyìí ní gbà tọwọ́ ọmọdé. grandpa Joe Biden wá ní ẹ ṣe mí jẹ́jẹ́ o, àgbà ń tara mi o. eléyìí ló fà á tí grandpa fi sọ bẹ́ẹ̀ nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lu grandpa Joe Biden látàrí pé grandpa tó gbé nígbà tí wọ́n ń ṣe mítìnì pẹ̀lú prime minister ìlú Israel tuntun. prime minister dídì wà lórí láti dídì Israel wá wo grandpa Joe Biden láti jọ fọ̀rọ̀wérọ̀ lórí bí ìrẹ́pọ̀ Amẹ́ríkà àti orílẹ̀-èdè Israel bá ṣe dán mọ́rán. ṣùgbọ́n bí tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí ṣe la rí grandpa Joe Biden grandpa ti gọ̀ ọ́ grandpa ti ń sápá. àwọn èèyàn wá ń bẹnu àtẹ́lu grandpa pé ẹ ṣe mọ́ sùn. ṣùgbọ́n grandpa Joe Biden ní ẹ dákun ẹ ṣe mí jẹ́jẹ́, àgbàntara mi ẹ ṣáàrí bó ṣe ń lọ, òrùn ló kùn mí. jẹ́ ẹ mágo tí mo sùn lálẹ́ àná ni àbọ̀ntẹ̀ sọ fún yín pé mo ti ẹ̀ fojú kunrun rárá. grandpa ló sọ bẹ́ẹ̀ pé ẹ wo òrùn kọ́ ló ń gba tọwọ́ ọmọdé nìkan, kódà òrùn ti ń gba tọwọ́ àgbà náà. eléyìí ni máa fi wo orílẹ̀-èdè Nàìjíríà lọ káwo kókó inú ìwé ìròyìn tó wà ń bẹ̀, orílẹ̀-èdè tó dáa jùlọ ní gbogbo àgbáyé. ṣó o fẹ́ fi gbogbo ìjọba rẹ yáwó ni? tó bá rí bẹ́ẹ̀ ìwà jàǹdùkú gbàmà ló máa jẹ́. Ọbásanjọ́ ló ń sọ bẹ́ẹ̀ fún grandpa Joe Biden. No, grandpa Joe Biden kọ́ o, grandpa Buhari, ẹ má bínú, grandpa ti ń jọra wọn. ìgbà àkọ́kọ́ rèé tí mo fẹ́ pe Buhari ní grandpa torí ńgbà tí mo rí fọ́tò wọn láìpẹ́ mo rí pé great grandpa gan la máa pè wọ́n. Ọbásanjọ́ ló ń sọ bẹ́ẹ̀ fún great grandpa Buhari láàárọ̀ yìí pé bó bá jẹ́ pé lóòótọ́ tuntun fẹ́ yá ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ẹgbẹẹgbẹ̀rún bílíọ̀nù dọ́là kó o fi ṣèjọba rẹ̀, ìwà jàǹdùkú ni o. ó túmọ̀ sí pé títí ayé á fi parẹ́ orílẹ̀-èdè Nàìjíríà á lè bọ́nú gbèsè. inú ìwé Vanguard ti orílẹ̀-èdè Nàìjíríà ni mo ti rí lèyí láàárọ̀ yìí. alátẹnujẹ olè ní àwọn àgbààgbà PDP ló sọ bẹ́ẹ̀ fún Fani Káyọ̀dé. eléyìí la kà nínú ìwé Vanguard láàárọ̀ yìí nígbà tí fọ́tò kan tún jẹyọ níbi tí Fani Káyọ̀dé tó ti ń dọ̀wọ́kẹ̀, tó ti ń ṣayé, tó ti ń jẹun, tó ti ń bùgá pẹ̀lú àwọn jàǹkànjàǹkàn náà ẹgbẹ́ APC. nínú bá bí àwọn àgbààgbà PDP náà bá ní alátẹnujẹ mà ní Fani Káyọ̀dé. ṣèbí ó ti kúrò ní PDP tẹ́lẹ̀ tó wá sí APC, ó ti tún padà síbi òbí rẹ̀. wọ́n ní ẹ fílẹ̀, alátẹnujẹ ni, èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. àwọn àgbààgbà PDP ló pàrokò fún Fani Káyọ̀dé. àwọn àjàǹgbara fún orílẹ̀-èdè Yorùbá Nation wọ́n bọ́ sí gbòòrò Yorùbá Nation ni mo fẹ́ sọ ń bẹ̀ yẹn o. bó ṣe wá lẹ́nu mi nìyẹn. àwọn àgbààgbà bẹ̀ ni wọ́n bọ́ sí gbòòrò New York láàárọ̀ yìí tí wọ́n sì ń farahàn Buhari torí pé Buhari wà lórílẹ̀-èdè Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ níbi tí àwọn àgbààgbà orílẹ̀-èdè tí wọ́n ti ń ṣe àsọ̀rọ̀wérọ̀ lórí bí orílẹ̀-èdè àti gbogbo àgbáyé á ṣe tẹ̀ síwájú. great grandpa Buhari náà wà ńbẹ̀. wọ́n dé láàárọ̀ àná, ṣùgbọ́n bó ṣe dé báyìí làwọn èèyàn ti ṣarajọ, àwọn tí wọ́n fẹ́ jà fún orílẹ̀-èdè Yorùbá, ìyẹn Yorùbá Nation tí wọ́n fẹ́ kórajọ. wọ́n ní Buhari
ẹ̀gbọ́n tá à ń bẹ́ẹ̀ sọ o aláàfẹ́ yapa núwèé Vanguard láti rí pàdé láàárọ̀ yìí. Ìjọba bá wa sọ̀kadì rọ̀ ká lè rówó náà. Ọlọ́run bá wa sọ̀kadì rọ̀ ká lè rówó náà. ìbáriba. Ìjẹ́ ẹ̀jẹ̀gbẹ́ mélòó nìkan jó. K1 The Ultimate òun ló ń sọkútù yọ̀yọ̀ bàbá ń tó pawápọ̀ ẹ má wọ̀ọ́rì àṣẹ Èdùmàrè àṣẹ lórí ẹ̀. Ẹ wò ó gómìnà ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè Nàìjíríà Akérédolú mi ń fẹ́ dárúkọ ìpínlẹ̀ tó ti wá ó ní ẹ wò ó Kàpọ́ndì mẹ́rò tí a ní Tinubu o ẹ jẹ́ ń tún pè ó ní Kàpọ́ndì mẹ́rò tí a tàwọn òun ní Tinubu Aṣíwájú Bọ́lá Ahmed yìí ló jẹ́ awuyewuye ẹ̀ǹgbà tó ń gbọ́ pé kí ló lọ kí Kàpọ́ndì mẹ́rò yìí lórílẹ̀‐èdè London pé kí ló lọ kí fún ó ní ẹja bọ́m̀bẹ́ ẹjọ́ ẹ fèmílẹ̀ Kàpọ́ndì mẹ́rò tiwa ní Tinubu kíkí tí mo dẹ̀ lọ kí nílùú London tèmi ló yé kò kàn yín mo lọ kí baba ni pé kí baba ṣaragírí o àwọn yẹn wá ń bèrè pé ńgbà tó lọ kí Tinubu ǹjọ́ rò pé Tinubu fẹ́ jáde fún aláṣẹ àti olùdarí orílẹ̀-èdè Nàìjíríà ó ní kò kàn mí o ẹ̀yẹn kù sí Tinubu lọ́wọ́ láti sọ àmọ́ mo lọ kí baba ni pé àkérí òkú ẹyẹ lórí ìtẹ́ kí baba gbéra sọ Akérédolú ló sọ bẹ́ẹ̀ bí mo ti ń ká kókó inúwèé ìròyìn tènílẹ̀ eléyìí ó fà mí lẹ́nu ya àmọ́ mi ò gbọ́dọ̀ má sọ nǹkan tó gbani lójú tì gbáà ni ọkùnrin kan tó ń pè ní Jimoh ó fi ipá bá ọmọ ẹ̀ lò ọmọ ọdún mọ́kàndínlógún ìyẹn 19 years of age ó fi ipá bá lò ó sì fún lóyún ọmọ yìí ló lọ sáwọn àgọ́ ọlọ́pàá pé ẹ wò ó bàbá mi ti fẹ́ gbẹ̀mí mi fún nǹkan bí ọdún méjì sẹ́yìn ni mo ti ń gbọ́dọ̀ wọn torí àwọn àti ìyá mi ò jọ wà papọ̀ mọ́ mo sì lọ ń gbọ́dọ̀ wọn àmọ́ látìgbà tí mo ti dọ́dọ̀ wọn báyìí ni bàá mi ti ń fọwọ́ pa ńlá kódà bàá mi ti yaṣọ mi wò ó èyí tó wá dùn mí ń bẹ̀ ni pé ǹjẹ́ jẹ́ mọ̀ pé mo ti lóyún fún bàá mi báyìí kíá àwọn akọ̀rò ọlọ́pàá ní òde Rẹ́mọ iná bá gbé Jimoh ó jẹ́wọ́ ó léṣù ni èyí tí mo fi ń kó kókó inúwé ìròyìn tèní nílẹ̀ lélẹ́yìí pé èṣù kò ní ṣe wá kò ní ṣẹni tó mọ̀ wá kò ní ṣẹni tá a mọ̀ kò ní sún wa sí nǹkan tí ò dáa bá a ti ń kalẹ̀ lẹ́ni ẹ jẹ́ má gbàgbé pé láàárọ̀ ọ̀la máa tún pàdé o kókó inúwé ìròyìn tìlú Amẹ́ríkà ó ti dé nìyẹn nǹkan ò ní ṣe wá a máa tẹ̀síwájú orúkọ mi ò pé méjì Ọ̀túnba Kògbérégbè ni mò ń jẹ́ ẹ wá gbọ́ o ẹ wo àwòrán fíìmù tí mo gbé sẹ́yìn yìí ó máa dórí Liberal TV lọ́la àti ẹ̀ láàgbé sí YouTube ni àmọ́ gbàtẹ́nìkan dẹ̀ kówó lẹ̀ pé ẹ wò ó ẹ̀kọ́ tóun kọ́nu YouTube tóun kọ́nu fíìmù yìí àwọn èèyàn gbọ́dọ̀ gbọ́ wọ́n ti gbowó ẹ̀ kírétà wà ní kó jáde lọ́la òde yìí Borders ìyẹn fíìmù tuntun tí Mr and Miss Kògbérégbè tí wọ́n pò papọ̀ òun la fẹ́ gbé jáde lórí Liberal TV kẹ́ ẹ lọ wò ó a máa kó jáde bí ọmọ tuntun lọ́la àwọn àgbààgbà òṣèré ló wà ń bẹ̀ pé Lateef Adédìméjì Mr and Miss Kògbérégbè Big Val Don Simon Mensura Túnramú àti ẹjẹmájẹmáka tó bá dọ̀la mà tó káwọn tó kù àwọn àgbààgbà òṣèré ló wà ń bẹ̀ àmọ́ ìfọwọ́ àgbààgbà òṣèré tó wà ń bẹ̀ lẹ́ o ẹ̀kọ́ tẹ́ ẹ fẹ́ kọ́ ń bẹ̀ òun ni kẹ́ ẹ fi lọ wò Borders má dà kọjá bẹ́ẹ̀ bá ti wò lọ́la ẹ jẹ́ ìmọ̀ tẹ́ ẹ kọ́ ń bẹ̀ àtúpàdé láàárọ̀ ọ̀la láṣẹ Èdùmàrè K1 The Ultimate ńlá jọ ṣe kókó inúwé ìròyìn láàárọ̀ yẹn jẹ́ àtúgbọ́ díẹ̀ sí i ẹ wò ó ilé òní lé wa o ọ̀nà òní nà wá ẹ̀yìn láà máa bá àwa láà máa wá Ọ̀túnba Kògbérégbè ní ẹ̀ǹlẹ́ ń bẹ̀ yẹn hàn ìbàdìbà fílẹ̀. èmi ò ń ṣáláńdà o ọmọ Èkó ni mo fẹ́ àmọ́ Ògùn lèmi o Ògùn ń tẹ̀ síwájú ìbàdìbà incoming honorable.